ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ̀fọ́ abalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣú lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa play fún yín ẹ wo inú fídíò tẹ́ ń wo lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́ẹ́ àṣírí tẹ́ máa ń gbọ́ àṣírí pẹ́rẹ́pẹ́rẹ́ òun lọ́ tún nínú fídíò ẹ wò ẹ bá wa subscribe kẹ́ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ ní agbo òṣèré ẹ wò láì fọ̀pá pọlọpọlọ péjọ ẹ wò fídíò náà rèé ẹ ká sojú abẹ́ ń kó. àwọn obìnrin ló fẹ́ da ẹ̀fọ́ lódì yẹn rú ṣẹ́rú bọ́tẹ́ rí yẹn àròlé tẹ́ntẹ́n wọ́n fi àròlé tẹ́ntẹ́n gbá fúrọ́ǹtì lásán ni àròlé tẹ́ntẹ́n ìtumọ̀ sọ fún yín lálẹ́ yìí àṣírí ọ̀padà tú o àjọwà náà fẹ́ lóbi yẹn ni wọ́n fi àròlé tẹ́ntẹ́n wọ́n fi gbá fúrọ́ǹtì ni o. wọ́n fi gbá fúrọ́ǹtì ní àgbọ̀yìn. àwọn tẹ́ẹ̀gbẹ́ wà lamẹ́ríkà ń bẹ̀ yẹn tó pe àwọn lásìwájú ìfẹ́ lógún ìní dàpọ̀ ní kankan àwọn náà ni kíní yẹn ìjà ìpín yẹn tó bá ti yá àṣírí ọ̀padà sùn ẹ̀rì wọ́n àròlé tẹ́tẹ̀rẹ̀ tí ò fi jẹun sáà lóta kí ló ń ṣe ẹmọ ìtọ́jú dájú tó sílẹ̀ ẹmọ ìwé tó ti náà lẹ́nu wọ́n fi gbá fọ́ǹtì lásán ni ṣùgbọ́n òun ti gbàgbé pé ẹnu máa fúri ẹ̀ fagbọn kò ní dúró jẹ́ obìnrin ẹ̀yin ìyàwó ẹlọ́bìnrin obìnrin ló ń da ayé rú àwọn náà kó wá da ìbánisàrà ó kọ́rú àwọn náà tún fẹ́ da ilé náà rú ẹjọ́ wà bẹ̀rẹ̀ ni wọ́n mọ̀ra wọn àwọn tó wà ní wọn gbọ́n tá à ń sọ láyé wọ́n pé àwọn kan rí àwọn ṣùgbọ́n wọn dákẹ́ wọ́n sì bẹ́ẹ̀ ni kó wọn ò rí wọn àwọn ìfẹ́ ní kò tí ì jẹun kánú ń ta áfíríkà òun kẹ̀kẹ́ lónìí tó máa jẹ́ wàdá síkọ́sì ní nàìjíríà olóyè tó ń láti fura wọ́n láti fura pẹ̀lú àwọn tí wọ́n pera wọn ní lídà tó wà lókè náà. inú ìfẹ́ ló dùn. inú ìfẹ́ ló dùn. wọ́n láti fura olóyè jẹ́ ní òun kí wọ́n láti fura táwọn tó wà tó pè àwọn lídà tó wà lókè yẹn àwọn náà ń jẹ bàbá yẹn lẹ́sẹ̀ so tó bá dẹ̀ tó rí àwọn náà wọ́n ní olóyè oníkankan kan ṣùgbọ́n tó bá yá nǹkan ń bò yẹn àṣírí yẹn padà tú kọ́sì mọ́ kọ́ máa fa bàbá dẹ̀ báyìí falẹ́kọ̀ọ́ yẹn kọ́ máa falẹ́kọ̀ọ́ tó bá yá tí pọ́sọ̀ bá dégbè jẹ́ ìlú yẹn yóò làm. àwọn èèyàn support yìí wọ́n lòdòdó ọ̀rọ̀ lẹ́ ń sọ kódà wọ́n sọ débi wípé wọ́n ní kó learn from ẹ̀hún àwọn olè bàbá 10 I don't know tí studio yìí bá dọ́dọ̀ ẹ àwọn èèyàn ní kó fi ọmọ bọ̀tà Saheed ọmọ bọ̀tà ṣàwíkọ́gbọ́n tí náà bá láwọ̀ kó lè gòkè odò agbọ́n sà. wọ́n ń lò ní òun náà wọ́n ń lò wọn ni torí pé sẹ́yìn tó wà yẹn there is nothing in South Africa mo bẹ̀rẹ̀ fún orílẹ̀ èdè òǹkú ẹ̀ kí n tó bá ká pálí wọn so kò sí nǹkan bẹ́ẹ̀ so wọ́n ń lò ní. bẹ́ẹ̀ni tí kò lè tún fóònù ṣe tí kò lè fowó rẹ̀ tún fóònù ṣe. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní sẹ́yìn tó ní kíní yẹn gangan wọ́n mọra wọn ṣùgbọ́n tó bá yá àṣírí ọ̀padà tú àwọn onídàgbọ̀ yẹn kankan tó bá ti yá gbogbo àwọn ìlàpàdà rí olóyè ní kó fura pẹ̀lú àwọn tó wà pé pẹ̀lú àwọn ní ọ̀gá tó wà nídìí ìfẹ́lódùn yẹn tó wà lókè yẹn olóyè ní kó fura ire ó dàbọ̀ ìyá mi. ẹ ṣe nǹkan bàbá bẹ́ẹ̀ tó bá wá kẹ́ tó lọ. yes ma. torí ẹ kí n drop ẹni tó wà tí ní òtún ìlú TikTok I don't want TikTok to be giving me the place. ní ọ̀rọ̀ ìjà ẹkùn ìwé ẹkùn yìí àwọn kan ní kí olóyè pé àwọn ìjọba 10 kó fà mọ́ra pé kán da ìwé ẹkùn àti ìjà ẹkùn papọ̀ pẹ̀lú tẹ́yìn tí wọ́n á gbàyọ ní kọ́nà yìí because ọmọ ńlá ti ṣẹ́ ẹ kọ́nà o wọn ò lè bá èyí tún ṣẹ́ kọ́nà mọ́ wa lára pẹ̀lú kọ́ tẹ́yìn wá sọ yìí ṣe advice pé kólóyè pé àwọn olùbá 10 kó fà mọ́ra. bí olóyè pé kò ní decide tọ́lá àwọn ìdáhùn tó fi gbá fúrọ́ǹtì bá sọ òun náà ní ọ̀sán fún lóyè àwọn tó gbá fúrọ́ǹtì ìbáwọn kan ló fi síbẹ̀ pé wọ́n wájú àwọn ló fi síbẹ̀ àwọn dáhùn àwọn ìbátan fún sẹ́yìn pẹ́sẹ́ tí ń dàgbẹ́ láti jọ ó yẹ kó ti change orúkọ ẹkùn kó ti change ẹkùn ṣùgbọ́n kò ní choice kò lè ṣe tó dáwọn èèyàn fi síbẹ̀. àwọn godfather godmother. àwọn godmother ìjọba pọ̀ jù ní wọn. ẹ bá ní godmother. ẹ̀yin tá à ń pè ẹ ní sọ máa pè mí padà mo ráyè lónìí ìlọbi iṣẹ́. tẹ̀mí nù fẹ́lẹ́ dùn náà gbọ́dọ̀ wà. àwọn àkàn dákẹ́ à ń rí wọn à ń wò wọn. ẹ máa gbọ́ mi mo fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín kò ní kán lọ máa ta fọ́ọ̀mù 10,000 o ìrù ẹkùn ò ta fọ́ọ̀mù o
lọ́fẹ̀ẹ́ ló bá dé o torí àjọ fẹ́ gba ilẹ̀ wa kó lọ́wọ́ àwọn ará bíbà yìí ni àwọn kan wà táwọn forúkọ Sunday Igboho ta fọ́ọ̀mù kiri màmá mi mo rìn lẹ́nìí mo rìn màá mi ò dé ìlú lẹ́nìí màá dé ìlú tó 5 both Ekiti state and Ondo state àwọn kan tí wàá bá wa àbá ti join tipẹ́ wọ́n ní Sunday Igboho ní ká máa gba fọ́ọ̀mù 10,000 naira. ṣé ẹ ń gbọ́. Sunday Igboho ta fọ́ọ̀mù o ìlú ẹkùn kó yàtọ̀ sí ìjà ẹkùn o àtọkùnrin wa àtobìnrin wa ọmọdé wa àgbà wa àjọ ní ìlú ẹkùn ní. torí òun nìkan ló ní ìbẹ̀rù Fúlàní ní ìbẹ̀rù ẹ̀ wà lára àwọn Fúlàní. Iṣẹ́ ìlú ẹkùn dẹ̀rẹ̀ kò sí láàrin ìgboro bí bàbá mi ṣe sọ Májàsọ́lá pé kò sí ní tó kan ìlú ẹkùn pé tọkọ-tìyàwó ń jà kò sí ní tó kan ìlú ẹkùn pé lágbájá ó gboko kòkó mi ó gba gẹ́fẹ̀ẹ́dì mi inú ìgbẹ́ táwọn ẹni bí tẹ́sápamọ́ sí yẹ ní ìlú ẹkùn wà fún. Àwọn tó dá ìjà ẹkùn ńlẹ̀ bí ẹ̀wọ́ ẹni tó máa bá yín sí géètì ilé yín ẹ̀ ń wá security ẹ̀ ń wá báńsà bí ẹ fẹ́ ṣènáwó tó máa tẹ̀lé yín lẹ́yìn ní ìjà ẹkùn wà fún. And Sunday Igboho know nothing about ìjà ẹkùn ọ̀tìgbà tó bá sílé Igboho tó wá kí Igboho pé welcome padà sí ìlú bàbá ẹ. Adẹ̀rí pé fọ́tò tí wọ́n yà pẹ̀lú Sunday Igboho náà ń gbé káàkiri. Àwa dẹ̀ ń sọ wọ́n ní àwa ń lara wọn ni ṣùgbọ́n àwa kan ò ní dúró kán máa borúkọ Sunday Igboho jẹ́ torí olóore wa ni. Ìlú ẹkùn yàtọ̀ sí ìjà ẹkùn. Ìlú márùn-ún tí mo lọ lẹ́nìí tí àwọn èèyàn gbé kalẹ̀ nìyẹn pé aláàfẹ́ gba ìrìn Yorùbá lẹ̀ ṣé bí Fúlàní ṣe ń bá wa fà yìí tó yẹ ká tó máa kọ́ sí confusion pé à ń convince àwọn aráàlú. Mo wá ní lọ́nà wo pé kí ni ìyàtọ̀ láàrin ìlú ẹkùn àti ìjà ẹkùn pé Sunday Igboho ó máa dá ẹgbẹ́ méjìlá at a time pé ṣé ó possible bẹ́ẹ̀ lèmi wá ń ṣàlàyé fún wọn pé Sunday Igboho mọ kankan nípa ìjà ẹkùn o ìlú ẹkùn ní ti gbogbo ilẹ̀ Yorùbá kí bàbá wa Olúbàdàn Ọ̀nìrìṣà bàbá wa Olúgbọ́n Alákẹ̀tẹ̀gbá Ọlọ́wọ̀ Ajérò Òbòkun Ọ̀wọ̀ àti Ìjẹ̀ṣà àwọn ọba yẹn tó fọwọ́ sí ṣé ẹgbọ́n mi tó fọwọ́ sí. à ń gbọ́ yín sà. Ìlú ẹkùn la fẹ́ fi flush làwọn fẹ́ fi dìde láti fi flush àwọn Fúlàní out of our Yorùbá land. Wọ́n àdẹ̀ta fọ́ ẹjọ́ torí Ọlọ́run tó dáwọn kan gbé pé this is opportunity for Sunday Igboho to enrich himself again. Sunday Igboho ò ní kẹ́nikẹ́ni lọ ta fọ́ ìlú ẹkùn ò ní kẹ́nikẹ́ni lọ ta fọ́. Èmi bàbá Èkìtì tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá dọ̀la tí n bá pè yín pé a fẹ́ gba fọ́ọ̀mù fáwọn èèyàn kan aláwọ̀ èèyàn 10 ẹjọ́ ẹ sọ̀pọ́tì wa lówó fọ́ọ̀mù mo fẹ́ gbà yín ni o. Mo fẹ́ jà yín. Ṣé ẹ ń gbọ́? À ń gbọ́ yín ọ̀bẹ Èkìtì ẹgbọ́n sókè. Màmá kan pè mí lẹ́nìí pé wọ́n pe òun pé wọ́n ní wọ́n fẹ́ ra bọ́ọ̀sì tí a máa gbé káàkiri mo ní kì í ṣe ìlú ẹkùn. Tí bàbá Èkìtì bá wá bá yín pé táyà mọ́tò ìlú ẹkùn fọ́ mo fẹ́ gbà yín ni o mo wọ́wọ́ tí n fẹ́ fi jẹ yẹn ni o olè ni mo fẹ́ gbà yín o. Ìlú ẹkùn ò béèrè owó lọ́wọ́ anybody for now. Anything tẹ́ bá máa gbọ́ ní ìlú ẹkùn tí ẹ bá ti gbọ́ lẹ́nu Májàsọ́lá fún ara ẹ gbọ́ lẹ́nu ọ̀gá kílà. Ṣé gbọ́ mi? All the state pátápátá náà yan coordinator sí náà yan commander sí tá a máa kó nọ́mbà wọn síta láìpẹ́. Wọ́n ní kẹ́ ẹ lọ mọ́wọ́ fọ́ọ̀mù wa ìyá kan wọ́n ti fẹ́ gbalé lọ́wọ́ ìyá kan ní Ìkẹrẹ́. Wọ́n láwọn ìjà ikùn pé Sunday Igboho ló ní ká máa wọ ọ́fíìsì kiri. Ilé kí ni? Tí ìyá yẹn gbórúkọ Sunday Igboho ló ń fẹ́ gbé ilé òun lẹ̀ Ọlọ́run ní kó pè wá. Ká má forúkọ Sunday Igboho lù yín jìbìtì lèmi wà fún èmi ò lára anybody. Ẹ̀yin tẹ́ bá ní question fún bàbá Èkìtì ẹ máa bá wa kọ sí comment section ká máa béèrè lọ́wọ́ wọn straight up. Anybody tó bá ní question à ń gbọ́ yín sà. Ìlú ẹkùn ọmọdé Yorùbá àgbà Yorùbá ọkùnrin Yorùbá ọba ní ìjòyè ní tó bá ti mọ̀ kó ojúlówó ọmọ Yorùbá lòun lájọ ní ìlú ẹkùn. Ṣẹ́gbọ́n mi ẹ má jẹ́ kẹ́ni bẹ́ẹ̀ ló gbà yín o. Sunday Igboho òun àwọn kankan síta kán lọ máa gba owó kán lọ máa ta fọ́ọ̀mù o. Ọ̀gá kílà òun ẹ̀yìn kankan síta kán lọ máa ta fọ́ọ̀mù o. Ìlú ẹkùn kò rán èèyàn kankan síta kán lọ máa gba fọ́ọ̀mù
ọ̀fẹ́ ló bá dé àjọ fẹ́ pọwọ́pọ̀ láti lé àwọn agbésùmọ̀bí out of our land ìyẹn jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́. so kẹtọ lọ lórí ìwé ẹkùn kẹtọ bá sí number 2 ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ èèyàn kọ́kọ́ sí comment section ó ní ó kàkàlà máa gbò mọ́ bọ̀ èèyàn kọ́kọ́ sí comment section ó ní wọ́n béèrè 15,000 lọ́wọ́ àwọn fún fọ́ọ̀mù ìwé ẹkùn. ẹ ṣe màámi òun náà ni mò ń sọ yìí mà irú ẹni yẹn bóyá ó lọ sí bíà palọ̀ tó ti jẹ pẹpẹ súùpù tó ti mú bí bíà méjì tó dẹ̀ gbé kẹfẹ́ dání tó wá ń wọ̀ ọ̀nà tó máa fi rówó yẹn san ìrù ẹkùn fọ́ọ̀mù bí mo ṣe máa ń sọ̀rọ̀ fọ́ọ̀mù ìrù ẹkùn kò tí ì jáde ohun tí májàsọ́lá àti àwọn tó wà nínú àkóso tó ní ká máa gbà káàkiri là ń gbà lọ́wọ́ àwọn ènìyàn kò dẹ̀ bówó wá kò látọwó lọ ṣé gbọ́ mi kò látọwó lọ mo sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ èmi bàbá Èkìtì tí mò ń sọ̀rọ̀ yìí ni mo ní ẹgbẹ́ o alẹ́ èèyàn mẹ́wàá tá a fẹ́ gba fọ́ọ̀mù fún 10,000 lọ́nà mẹ́wàá that is 100,000 naira bàbá Èkìtì fẹ́ gba yín ni o. so Ìgbòho rán anybody kéèyàn lọ máa gbowó. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ bàbá Èkìtì ń sìn bàbá Èkìtì ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí sì ṣé ọ̀dọ̀ Sunday Ìgbòho ló ti wá pé ọ̀fẹ́ ni fọ́ọ̀mù. bẹ́ẹ̀ ni mà. ká gbà wípé ọ̀rọ̀ tá kí wọ́n bá sọ òdi ọ̀run ló ti wá. bẹ́ẹ̀ ni Ìgbòho ta fọ́ọ̀mù fẹ́ anybody. kí náà kò rán anybody kan lọ́ máa fi ìrù ẹkùn gbowó kò sí ní tó jọ. ẹ máa dárúkọ Sunday Ìgbòho nìkan because ẹ máa kí kíní ẹ̀wọ̀n ìwọ̀sà àmọ́ kíní kan kíní kan àmọ́ tó wọ́n tún lọ contradict ẹ ká dó lórí Sunday Ìgbòho nìkan Sunday Ìgbòho lè mí mọ̀ so ẹ̀yin èèyàn mi àbíbò ní Sunday Ìgbòho nìkan lè mí mọ̀. mo ti gbọ́ yín bẹ́ẹ̀ mo ti gbọ́ yín. so ìyẹn dúró bẹ́ẹ̀ ẹni tó bá ní question ẹnìkan sọ pé bàbá Èkìtì ṣé wọn lè trademark ẹkùn yẹn ni kí wọ́n trademark ẹ̀ tó yẹ pé ẹnìgbà tó bá lò ó máa fojú ba ilé ẹjọ́. ẹni bá mama Májàsọ́lá dáadáa ẹni tí tó bá concern Yorùbá òun ò fẹ́ máa bá Yorùbá jà pé wọ́n gbéra wọn lọ ilé ẹjọ́ ṣé mà pé èèyàn kan sọ wípé Sunday Ìgbòho wà lára àwọn tó pa bàbá Bọ́lá Ìgè tó bá jẹ́ irú èmi ni onítọ̀ wá ti fojú ba ilé ẹjọ́ tá a bá ti sọ̀rọ̀ lórí àní ṣebí Yorùbá náà ni go ẹja kò lórí ẹ̀ ṣe gbọ́ mi. ọ̀rọ̀ Sunday Ìgbòho ìjà ẹkùn kì í ṣe pé à ń gbógun tì wọ́n they are registered understand it's a good idea but n ta n sọ ni wípé tí n bá register ẹgbẹ́ kan ó yẹ kí n lè proud pé èmi ni mo ní kí n jáde síta èyí gbogbo àwọn èèyàn ló mọ̀ mí mọ́ Sunday Ìgbòho bàbá Èkìtì mo lẹ́gbẹ́ kan o èmi ni mo ní káwọn ẹgbẹ́ mi lọ kí Sunday Ìgbòho ńlé ṣùgbọ́n kì í ṣe kí àwọn ọmọ yẹn máa jáde síta pé Sunday Ìgbòho ló ní ìjà ẹkùn. ok ẹ sọ fún wa pé ìjà ẹkùn yẹn sì kò sí olórí kan pàtó fún. olórí wà fún ẹni tó ní wà ẹni tẹ. ìṣẹ̀lẹ̀ lọ́dà ìjọba ló ń sọ. pẹ̀lú olóhùn àtàwọn èèyàn kan lójọ ní ṣé ẹ gbọ́ mi. so nísìnyí kí àwọn ọmọ kó má lọ dàbí ànùmádàrú síbi oníke is that what you are telling us. ẹ mọ kó tó jẹ́ ká máa pariwo mà tó jẹ́ ká máa sọ̀rọ̀ síta torí ìgbà sì ń bọ̀ tí ìlú ẹkùn tó máa nílò ìrànlọ́wọ́ ọmọ Yorùbá ṣé gbọ́ mi ìgbà sì ń bọ̀ tí àwọn tá a bá kó wọgbó tí ó máa yẹ kọ́mọ Yorùbá máa ṣe ìrànlọ́wọ́ fún wọn ṣùgbọ́n nígbà tá a bá ti fi irọ́ tó ti dá owó síbi tí ò yẹ ká dá owó sí ẹ já wo onítìrí as example Amẹ́ríkà lẹ́wà ṣé $600,000 ní ẹ̀ṣẹ̀ tó wọ Nàìjíríà kẹ́mi iye owó tó tọmọbìnrin ẹgbẹ́ àlọ́ lọ́wọ́ ọmọ Yorùbá nìkan ìyẹn làwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ tẹ́ bá wo gbà tí Máyégún jáde níta ó ní Sunday Igboho has created another opportunity to enrich himself. èmi ò máa tí ẹ wo fídíò yẹn tí ò gbádùn aláàánú ẹ kó jẹ tó sì kì í. go against ìjà ẹkùn wọ́n register ó ti private company wọn ni ohun tá à ń sọ ni pé kán jáde síta pé èmi lágbájá ló ní o ẹ má fojú kò dó o ẹ understand mi ìdẹ̀rẹ̀ wọn o pé kán lọ máa forúkọ Sunday Igboho máa gbowó Sunday Igboho kọ́ ló ń gba 10,000 lọ́wọ́ àwọn èèyàn irú ẹ kò yàtọ̀ sí ìjà ẹkùn n tá a fẹ́ kọ́ sọ síta nìyẹn kì í jẹ́ jà. ok èwo wà ní ti Sunday Igboho gangan ẹ bá wa tẹnu mọ́. irú ẹkùn ni kì í ṣe Sunday Igboho gan lónìí kì í ṣe Sunday Igboho lónìí sà ìdùmọ̀rẹ́ kan gbé Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀gá wa ni gbogbo ilẹ̀ Yorùbá kóòtù òjire both home and abroad tí wọn ò fẹ́ àrà táwọn Fúlàní dá lọ́dọ̀ wa
nájọ ní ìlú Ẹkùn everybody we are shareholders ṣe gbọ́ mi ìlú Ẹkùn is for all of Yorùbás. So àwọn èèyàn ní I need àwọn state coordinators báwo ni a ti máa get àwọn state coordinators wa. Kí àwọn tí Májàsọ́lá bá ti ṣe mítì pẹ̀lú àwọn tó yẹ kí wọ́n ṣe mítì pẹ̀lú wọn tó bá ti ní ká máa bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn coordinator state kọ̀ọ̀kan yẹn èmi á máa dárúkọ wọn níṣẹ́ mi màá máa dárúkọ wọn because màmá mi lálẹ́ bí mo ṣe máa yín sọ̀rọ̀ yìí àwọn kan dá màálù wọlé láti Kogun Okun àwọn Fúlàní ni o àwọn ìlú yẹn ẹ̀yẹn tó bá mẹ́kìtì ló lè mọ bẹ̀ ló lè mọ tí mo sọ yìí wọ́n ti dé Òmù o àwọn ọ̀dọ́ Òmù tó wà ní security wọ́n lé wọn wọ́n ní àwọn ní kíní làwọn ń lọ Òmù Àrán ọ̀nà yẹn dẹ̀ yàtọ̀ síra wọn kọ́tọ́ tó Òmù Àrán wọn kọjá Ìkọ̀lé local government wọn kọjá Ọ̀yẹ́ local government wọn kọjá Ìdóòsì local government wọn kọjá Ìlẹ̀jẹ̀ méje local government wọn kọjá Màbà local government that is 5 local government lálẹ́ yìí so agbẹ́dọ̀jọ fọwọ́pọ̀ ẹ bá wa sọ fún olóyè Sunday Igboho kí wọ́n trademark ọ̀rọ̀ ẹkùn yẹn so to prevent future scams so wọ́n ní máa gbá àwọn èèyàn lọ́jọ́ iwájú pẹ̀lú ẹ̀ mi ò sọ pé àwọn ìjà ẹkùn máa gbá àwọn èèyàn o kò tí mo sọ ní pé so bàbá Èkìtì yẹn bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ wípé wọ́n gbé ọmọ pẹ̀nkẹ́lẹ́ àbúrò pẹ̀nkẹ́lẹ́ Mercy pẹ̀lú àwọn ìbejì ẹ̀ ní ọ̀sán gangan àbí láàárọ̀ kùtùkùtù lẹ́nu nìbàdàn. Tí n bá sọ̀rọ̀ síbẹ̀ yẹn inú á bí àwọn ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ẹ má jẹ́ n sọ̀rọ̀ ẹ má jẹ́ n ṣe àwọn èèyàn. Ó dáa kò sí bẹ́ẹ̀. Mbà ní bí òdòdó bá ṣe ọmọ tálákà wọn á ní alákọ̀ọ́rí gbèsè ẹ̀ dé. Tó bá jẹ́ ọmọ olówó ni wọn á ní kó rọ́jú kó fomi tó rọ ẹja sẹ́nu. Tó bá ń kọ àwọn tó ti wà ní corridor of power wọn á mọ nǹkan tí àwọn mẹ̀kúnnù ń face. Ẹ má jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mà. Ó dáa àti gbọ́ ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ mọ̀ wípé wọ́n wọ Ògbómọ̀ṣọ́ lẹ́nu ní immigration office wọ́n lọ àtàkì wọn bẹ̀ wọ́n kó gbórin iṣẹ́ lọ. Màmá mi. So inú level ewu wo nílẹ̀ Yorùbá wà báyìí tó ti ń wọ immigration office ní ọ̀sán gangan lọ́ máa kó iṣẹ́ lọ́dọ̀ wọn. Màmá mi 2022 èmi ni mo ṣe fídíò yẹn ní Kútọ́nù Ìgbòho ń sọ wípé tá a bá tètè múra wọ́n á máa kanlẹ̀kùn à máa ṣílẹ̀kùn á dẹ̀ máa kó àwọn tó fẹ́ kó wọn máa kó wọn wọgbó ṣé kò tí ń ṣẹlẹ̀ mà. ó ti ń ṣẹlẹ̀. ṣé gbọ́ mi kò sí ìlú kan tó ṣe mo ṣe program kan lẹ́nìí mo tuntun sọ ń sìn gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé òkè wà ní ìlú yín kí àwọn ọ̀dọ́ ìlú yẹn má sọ àsùnpara ibẹ̀ náà sápamọ́ sí most especially tó bá jẹ́ àpáta abẹ́ àpáta ṣé gbọ́ mi kò sí ìlú kan náà ní ilẹ̀ Yorùbá tí wọn ò wà now. Including Lagos State. My wife was told ìwé ìyàwó mi bá mi sọ lẹ́nìí pé school kan àwọn ọmọ yẹn tí ò bá jẹ́ pé àwọn ọmọ yẹn fast máa jí wọn gbé àwọn tí ò bá jẹ́ pé security wọn tilẹ̀kùn ní Èkìtì wa mi báyìí o but our governor busy campaign for the second time mi ò go against wọn o but mo rò pé security yẹn ló yẹ kó jẹ́ number 1 priority wọn. Ṣẹ́gbọ́n mi bí àwọn ọmọ yẹn ṣe rí wọn wọ́n ń gbẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ ni tẹ́lẹ̀ wọ́n kó wọ́n dúró wọ́n fẹ́ máa lọ́gẹ̀tì mọ̀gbà máa security.